Otasansan rédíò and TV. lórí ọ̀rọ̀ fídíò àṣírí ìkọ̀kọ̀ èyí tí iléeṣẹ́ ìròyìn BBC tí wọ́n gbé jáde nípa olùdásílẹ̀ ìjọ Synagogue Church of All Nations ìyẹn olóògbé TB Joshua. òun náà ni ẹni tí í ṣe òṣèré orí ìtàgé gbajúmọ̀ òṣèré sinimá lédè Yorùbá Ronke Osodi Oke. Ronke Osodi Oke náà ti jáde, ó ti sọ̀rọ̀ lórí ohun tó ń lọ nípa olóògbé TB Joshua. Kí wá ní gbajúmọ̀ òṣèrébìnrin yìí kí ló wí kí ló sọ nípa olóògbé TB Joshua àti fídíò àṣírí ìkọ̀kọ̀ tí iléeṣẹ́ ìròyìn BBC tí wọ́n gbé jáde láìpẹ́ yìí. Nínú ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ àti bí a ṣe gbọ́, gbajúgbajà òṣèrébìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi ìlú Èkó ṣe bùgbé Ronke Osodi Oke ó ti sọ̀rọ̀. Ó ní òun ò lè gbàgbé iṣẹ́ ribiribi, iṣẹ́ ìyanu tí olóògbé TB Joshua tó ní ilé ìjọsìn Synagogue Church of All Nations tó wà nílùú Èkó. Ó lóun lè gbàgbé iṣẹ́ ribi, iṣẹ́ ìyanu, iṣẹ́ ńlá mọ́nigbàgbé tó ṣe lórí ọmọ òun, ọmọbìnrin kan tí òun gbé kiri nígbà kan. Gẹ́gẹ́ bí Ronke Osodi Oke bó ṣe sọ, ó ní èèyàn rere olójú àánú òun ni olóògbé TB Joshua, yàtọ̀ sí ohun tí àwọn èèyàn ń sọ nínú fídíò tí iléeṣẹ́ ìròyìn BBC tí wọ́n gbé jáde. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni iléeṣẹ́ ìròyìn BBC Yorùbá ni wọ́n gbé fídíò àṣírí ìkọ̀kọ̀ nípa olóògbé TB Joshua níbi tí àwọn èèyàn ti ń sọ oríṣiríṣi àwọn àṣemáṣe, àwọn àbàjẹ́ tí wọ́n ní olóògbé TB Joshua tí ó ń ṣe nínú ilé ìjọsìn rẹ̀ nígbà ayé rẹ̀. Ó lágbára o. Ṣùgbọ́n òṣèrébìnrin Ronke Osodi Oke ó mọ̀ jáde sọ̀rọ̀. Ó ní òun ní tòun, òun mọ olóògbé TB Joshua sí èèyàn pàtàkì, èèyàn rere ẹlẹ́yinjú àánú tí iná tó ń bẹ lára rẹ̀, iná ẹ̀mí mímọ́ tó sì ń fi àṣẹ sọ̀rọ̀. Ó ní òun ò lè gbàgbé o bí olóògbé yìí TB Joshua bó ṣe wo ọmọ òun sàn lọ́nà ìyanu. Ó ní àìmọye ọdún ni ikọ́ asthma ló fi bá ọmọ òun fínra, tó sì jẹ́ pé ìgbà tí ọmọ òun náà tó dé ilé ìjọsìn Synagogue Church of All Nations tó jẹ́ ti olóògbé TB Joshua ni ọmọ òun tó rí ìwòsàn. Ṣe rí i pé ọ̀rọ̀ ọ̀hún orí bákan. Eléyìí náà ni a gbọ́ o, látún ní ká mú wá fún yín gẹ́gẹ́ bí ohun tí àwọn èèyàn ń sọ nípa olóògbé TB Joshua.